ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfọwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. adúpẹ́ f'Olúwa àwa dúpẹ́ f'Olúwa o ọba tó fi wá mọ̀nà adúpẹ́ f'Olúwa. Allah dúpẹ́ f'Olúwa adúpẹ́ f'Olúwa ọba tó fi wá mọ̀nà adúpẹ́ f'Olúwa. adúpẹ́ f'Olúwa àwa dúpẹ́ f'Olúwa ọba tó fi wá mọ̀nà adúpẹ́ f'Olúwa. Allah dúpẹ́ f'Olúwa adúpẹ́ f'Olúwa ọba tó fi wá mọ̀nà adúpẹ́ f'Olúwa. alhamdulillah 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 alhamdulillah. a kí Ọlọ́run Allah. ọba tí ó ṣe wá ní mùsùlùmí, ọba náà la kí, ọba tó fi àpọ́nlé ọmọ ádámà tó fi ṣe gbogbo wa lọ́ṣọ̀ọ́, tí ó ṣe wá lẹ́ranko, tó dẹ̀ kẹwa pẹ̀lú ìtún máa gbàwẹ̀ Ramadana tọdún yìí. Ọlọ́run fi lè ṣokùn fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àmín. orí agbọ̀nrin Saif Sheikh Abdulhamid Aduangba Islamic Foundation òun náà ní àwa yìí níbi tí a ti ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé ènìyàn. gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ fẹ́tò wa, Ọlọ́run má jẹ́ ká padà sí ibú lẹ́nì kankan yín bá. Àmín. ó ti ń dà báyìí, ó ti ń dùn báyìí, Ọlọ́run má jẹ́ ó padà kúrò fún yín. Àmín. àwọn àlùfáà wa tọ́lọ́run rán sí wa tí wọ́n fi ìmọ̀ wọn tí wọ́n fi ṣámú tí wọ́n bùn wá, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn láéláé. Àmín. fáwọn tó fi ìmọ̀ sọ tí wá dire, sọ tí wá dire, àwọn tó fi ìmọ̀ sọ tí wá dire. sọ tí wá dire. àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fáwọn tó fi ìmọ̀ sọ tí wá dire. Àmín fáwọn tó fi ìmọ̀ sọ tí wá dire, fáwọn tó fi ìmọ̀ sọ tí wá dire. àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fáwọn tó fi ìmọ̀ sọ tí wá dire. àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fáwọn tó fi ìmọ̀ sọ tí wá dire. bisimilayi ilá fún àwọn àlùfáà wa. àwọn màláíkà ntí a gbọ́dọ̀ gbọ́yé nípa màláíkà ṣe é mọ̀ pé ńgbà tí wọ́n ń ka àwọn òpó ìmánì wọ́n jẹ́ ká mọ̀ wípé nínú tí mùmínì gbọ́dọ̀ gbàgbọ́ àlì ìmánu billahi agbọ́dọ̀ gbàgbọ́ lọ́hùn ń bẹ àríyárí àti ẹ̀lérí wá màláíkà tì í agbọ́dọ̀ nígbà wípé màláíkà náà ń bẹ àríwọn agbọ́dọ̀ gbàgbé ń bẹ wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadari wọn kà lọ bẹ́ẹ̀. màláyíkà nínú tá a gbọ́dọ̀ gbọ́yé ni tá a sì gbọ́dọ̀ ní doubt pé ń bẹ
àwọn màláìka wá póríṣiríṣi. Ìgbà tí wọ́n ń sọ wípé Olúwa pè àwọn màláìka kalẹ̀, ó ń sọ fún wọn pé òun fẹ́ dáadáa mọ̀. Àwọn màláìka kan ni, kì í ṣe pé gbogbo màláìka, kì í ṣe umumiyatul màláìka pé Olúwa wá pè gbogbo màláìka tó dá kalẹ̀ fẹ́ dáadáa mọ̀ ọ̀hún. Kò rí bẹ́ẹ̀. Inú àníwáwù wọn láti ń fa yé àwọn tó pè gangan jòkó tó sọ bẹ́ẹ̀ fún. Ibẹ̀ láti fa àwọn yẹn yọ pé àwọn eléyìí ló pè. Bàtàdì sì ń sọ wípé la yadkhulul malaikatu baytan fihi suratu wala kalibu, pé àwọn màláíkà ò ní wọnú ilé kan. Wọ́n nínú ilé wo ni? Ó nínú ilé tí ère bá wà àti ajá. Ṣé mọ̀ pé àdìsí yẹn náà pé màláíkà ò ní wọnú ilé tájá wà, ò ní wọnú ilé tí ère wà. Ó ní àwọn màláíkà tí wọ́n ń wí, kì í ṣe gbogbo màláíkà. Mashallah. Àwa ka oníranran màláíkà tí ń bẹ. Àkọ́kọ́ ń bẹ al-malaikatul muqarrabun. Àwọn màláíkà tí Ọlọ́run ọba súnmọ́ dọ̀, tó súnmọ́ ọ̀dọ̀, tí wọ́n láǹfààní àti wọ adira abi tọ́lọ́run ṣe kíni o tó wà. Kì í ṣe màláíkà ló lè wọ bẹ̀. Àwọn màláíkà pọ̀, wọ́n pọ̀ ju ẹ̀dá ènìyàn lọ. Bọ́n ti wá pọ̀ tóun, ó lójú iye àwọn màláíkà tó lè wọ ààfin Ọlọ́run bí tọ́lọ́run fi ṣe ààfin rẹ̀ gangan tí àlàáràṣẹ Ọlọ́run wà, ó lójú màláíkà tó lè débẹ̀. Àwọn dédé àwọn tó lè débẹ̀ ni là ń pè ní al-malaika al-muqarrabun, làwọn eléyìnbó ń pè ní kerubim. Kerubim ta ni kerubim à ń sera kerubim al-malaikatu muqarrabun. Muqarrabun ni wọ́n sọ di kerubim. Ìwà ni seraphim. Seraphim túmọ̀ sí pé gbogbo àwọn màláíkà, orúkọ tó pa gbogbo màláíkà pọ̀ ní seraphim. Àwọn èyí tọ́lọ́run bá súnmọ́dọ̀ gangan nínú wọn ní jẹ́ kerubim. Wọ́n wá níye. Òǹkà wọn ò ju 12 lọ. Kí mo ti pè é? Òǹkà wọn ò ju 12 lọ. Wọn ò ju 12 lọ. 8 nínú 12 yìí à ń pè wọ́n ní amalatul arishi, àwọn tí wọ́n gbé ààfin yẹn dání. Irú àwa èèyàn sìn tá a lè rí màláíkà, tí ó bá jẹ́ yípo Ọlọ́run bá fún aláǹfààní ká débi ààfin rẹ̀, a máa rí àga Ọlọ́run, àga ọlá Ọlọ́run, aláràṣẹ Ọlọ́run, a kò rí pé ń flóòtì ni lójú tí wàá dàjẹ́ ni pé ń flóòtì lófurufú. Ṣùgbọ́n àwọn màláíkà kan ni wọ́n ṣe kí ni wọ́n gbé dání. Àwọn màláíkà tí wọ́n gbé dání yẹn, òun ló ń sọ nínú Suratul Aqati nínú àyà 17. Àwọn màláíkà tí wọ́n gbé dání wọ́n jẹ́ 8. Ó ní wal malaku ala arjaiha wa yahmilu arsha rabbika fawqahum yawma izin samaniya. ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية. Àwọn màláíkà 8, àwọn ni wọ́n gbé àga ọlá Ọlọ́run dání. Wọ́n gbé e dání nítorí pé Olúwa fi ń ṣọlá, kì í ṣe pé tó ní pàgbára wọn gbé àwọn kí ó gbé dúró bẹ̀ yẹn. Ọba tó ní wọ́n dúró bẹ̀ náà ló tún gbé nǹkan rẹ̀. Ọba tí ó máa sọ wípé lọ bá mi sọ fún lágbájá, ṣé kò lágbára àti sọ fẹ́ nìyẹn nínú ọkàn rẹ̀ ni, ṣùgbọ́n ó fẹ́ kẹ́nìkan jẹ́ nípa àgbọ̀nràn. Wọ́n á ní wọ́n gbé dání, ó ní wọ́n jọ 8, àwọn màláíkà 8. Àwọn 12 ni mo pe àwọn kerubim, àwọn màláíkà tó muqarrabun, àwọn màláíkà tí wọ́n láǹfààní àti wọ bí àfihàn Ọlọ́run 12 ni wọ́n. 8 ń bẹ amalatul arishi, àwọn ni wọ́n gbé àga ọlá Ọlọ́run dání àlàáràṣí, àwọn 8 ni wọ́n gbé dání ó kù 4. Àwọn 4 tó wá kù, ìkan bẹ wọ́n pè ní Jibril, ó tún lè pè ní Jabrahil. Jibril awo Jabrahil. Lédè àwọn Israeliya, jíìmù yẹn àwọn wà sọ di gàyìn wà ní Gabriel.
Gabriel enge Gabriel tani enge Gabriel òun náà ní sahibul wahyi allazi bihi ayatul qulub wal arwah. Bí ọkàn ọmọ ẹ̀dá ò ṣe ní kú torí pé ọkàn máa ń kú, ọkàn lè kú, bí ọkàn kálukú wa ò ṣe ní dòkú, iṣẹ́ enge Gabriel yẹn òní ó máa mú ntọ́lọ́wọ́n bá wí ntọ́lọ́wọ́n bá sọ wá sínú ayé wá bá àwọn tí wọ́n láǹfààní àti gbọ́rọ̀ rẹ̀ àbí láti rí tá ń pè ní àwọn òjíṣẹ́ Ọlọ́run. Àwọn yẹn ni ó wà bá, àwọn yẹn ni ó sọ̀rọ̀ fún, àwọn yẹn ni ó wà máa wá sọ̀rọ̀ yẹn fáwa tó kù tí ọkàn wa ó fi máa wà ní alààyè. Ayatul qulub bẹ́ẹ̀ mi wa ò ṣe ní dòkú, tọkàn wa ò ṣe ní dòkú, iṣẹ́ tí Jibrilu gbà lọ ni wọ́n tún fi máa ń pè ní rúhù. Tanazzalul malaikatu wa ruhu fiha, arúhù Jibrilu ní jẹ́ bẹ́ẹ̀. Nínú àwọn kérúbìm lòun náà wà, okùn mélòó? Okùn mẹ́ta. A tún ń pè kan ní Míkáílù. Àwọn màláíkà tọ́lọ̀ wọn bá dákọ nínú Al-Qur'ani wọn ju méjì lọ. Kí mo ti pè é? Àwọn màláíkà tọ́lọ̀ wọn dákọ nínú Al-Qur'ani wọn ju méjì lọ. Èyí tó kù tẹ́ ẹ bá ń gbọ́ kọ rẹ̀ Kùránì kan ló wí. Ìmọ̀ kó jáde sí tàbí kó jẹ́ pé nínú àwọn ìtàn tá a gbọ́ lẹ́nu àwọn ẹlẹ́sìn tó ti ṣáájú Muhammad. Míkáílù kí ni iṣẹ́ tiẹ̀? Sahibul qatam alladhi bihi ayatul ardi wal hayawan wan nabat. Ọkàn wa ò kú, ṣáà ní jẹun, àṣà jẹun, ara náà ò gbọdọ̀ kú. Gbogbo ń tá jẹ táàmù bí ilẹ̀ ayé táwa náà gẹ́gẹ́ ò ṣe ní ìdòkú. Míkáílù ló gba ṣe léyìn òun ni bàbá olójò, màláíkà olójò Míkáílù ni òun ni ó máa ló wà ní ìjáde bí òjò ó ti rọ̀ sí ilẹ̀ kọ̀ọ̀kan tí ilẹ̀ yóò fi máa jí tí ó fi máa di alààyè padà. Iṣẹ́ tí àwọn màláíkà yìí gbà, iṣẹ́ kí nǹkan máa kú, Jibrilu gbaṣẹ́ kí ọkàn wa máa kú, Míkáílù gbaṣẹ́ kí ilẹ̀ kó máa kú àti bọ́dì wa tá a bá ti ń jẹun bọ́dì wa ó máa yè, cells yóò máa rí bí survive. Nutrition is one of the characteristics of living things. Bá ti jẹ bá ti mu, wọ́n fi Míkáílù síbẹ̀ yẹn, Minister of Agriculture. Ó kú mélòó? Okùn méjì. Israfil. Israfilu yìí wọn dákọ rẹ̀ ní Kùránì àmọ́ àdìsí dákọ rẹ̀. Sahibu suri allazi izanu fika fi ayatin nafaqatu bi isnillahi ala amwat wa arajatuhum min quburihim. Tabawa kú nígbà wà láyé wọ́n sọ pé a máa padà wá sí alààyè padà láti wá ṣèṣirò iṣẹ́. Ẹnìkan ni ó fún fèrè tá a fi padà sí alààyè, ẹni tí ó fún fèrè yẹn ni Israfil. Wọ́n ní trumpet blower, wọ́n ní shape fèrè yẹn wọ́n ló dà gẹ́gẹ́ bí kọ́rínù ìwo yóò wá fẹ́ atẹ́gùn sí. Níjọ́ tó bá fẹ́ atẹ́gùn sí, gbogbo alààyè tó bá ṣẹ́kù tí ò ti kú ó dòkú, á tún sinmi lọ. Tó bá tún fẹ́ atẹ́gùn sí tó blow ẹ̀ lẹ́lẹ́kejì, gbogbo ẹni tó ti kú látòrí Ádámà wọ́n á tún dìde. Ibi tí ká lọ. Ó tún ti yá ẹ̀jẹ̀ kájọgbọ́n. 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 Ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. Ó tún ti yá ẹ̀jẹ̀ kájọgbọ́n. Tóní ló tàlejò ẹ̀sùn mọ́ bí. Ó tún ti yá ẹ̀jẹ̀ kájọgbọ́n. Bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí.